ẹnu àwọn adarí àti aṣíwájú ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè nàìjíríà kò máa kó báyìí o lórí èròǹgbà wọn láti lé olórí oko orílẹ̀‐èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu kúrò lórí àlééfà lọ́dún tí ó ń bọ̀, tó sì jẹ́ pé nínú ìpàdé tí ó wáyé láàrin ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà olóyè matthew aremu òkìkíọlá olúṣẹ́gun ọbásanjọ́ pẹ̀lú àwọn bíi gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí abíọ́dún mákindé, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọmọọba ọlágúnsóyè òyìnlọ́lá, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyẹmí, tó jẹ́ pé ìpàdé tó wáyé láàrin àwọn àgbààgbà mẹ́rin náà lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ sunday ọ̀sẹ̀ tá a wà yìí, ó tún ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnu àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò kò tí ì kò lórí ọ̀nà tán fẹ́ gbà lé ààrẹ bọ́lá ahmed tinubu lọ́dún 2027. Iṣẹ́ ìròyìn mọ́ pé ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kìíní ọdún tó ń bọ̀ the 16th of January 2027 ó ní àjọ elétò òdìbò orílẹ̀-èdè nàìjíríà Independent National Electoral Commission INEC ni wọ́n kéde wípé ètò òdìbò ààrẹ àti ti àwọn aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin làbújá ni yóò wáyé, tó sì jẹ́ wípé níṣe ni àwọn olóṣèlú láti bẹ̀rẹ̀ sí ni máa múra fún ètò òdìbò náà. ṣáà àwọn olóṣèlú alátakò wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa ṣèpàdé, wọ́n sì ń kóra wọn jọ láti oṣù mélòó kan wípé báwọn yóò bá lé ààrẹ bọ́lá ahmed tinubu àfi káwọn ṣe ara wọn ní ẹyọ kan, nítorí pé bí olùdíje ọ̀tọ̀ọ̀tọ̀ bá jáde láàrin àwọn bó ṣe ṣẹlẹ̀ lọ́dún 2023 tí ààrẹ bọ́lá ahmed tinubu tó fẹ̀yìn gbogbo àwọn jalè ní òtórí, nítorí pé ìbò ẹyọ kan ṣoṣo tó yẹ káwọn kó sójú kan láti fi kojú ààrẹ bọ́lá ahmed tinubu ni àwọn wá pín yẹlẹyẹlẹ. eléyìí ló jẹ́ kí wọ́n máa ṣe ìpàdé láàrin ara wọn lórí bí wọn yóò ṣe fa olùdíje kan ṣoṣo sílẹ̀ láti kojú ààrẹ bọ́lá ahmed tinubu, bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ti ń lọ lórí eléyìí lábẹ́lẹ̀, ṣùgbọ́n o níṣẹ́ la gbọ́ pé ẹnu àwọn adarí alátakò kò máa kò lórí ẹni tí wọ́n fẹ́ fà sílẹ̀. eléyìí ló sì jẹyọ nínú ìpàdé tí mákindé fáyẹmí àti òyìnlọ́lá tán lọ bá ọbásanjọ́ ṣe ní ìlú abẹ́òkúta tó jẹ́ olúùlú ìpínlẹ̀ ògùn lọ́jọ́ sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ti ṣe ọjọ́ kejì nínú oṣù kẹjọ the 2nd of August 2026. yorùbá Tòótọ́ gbọ́ wípé nínú ìpàdé náà àwọn mákindé àwọn adarí ẹgbẹ́ alátakò yìí sọ fún wọn pé àwọn fẹ́ ṣiṣẹ́ láti fa olùdíje kan sílẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní ọbásanjọ́ ó jẹ́ kó dì í mọ̀ pé òun náà fọwọ́ sí i tó bá jẹ́ pé nǹkan fẹ́ nìyẹn, ṣùgbọ́n wọ́n ní ọbásanjọ́ wá jẹ́ kó dì í mọ̀ pé òun ò nígbà kan fa igbákejì òun tẹ́lẹ̀ alhaji atiku abubakar tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú african democratic congress adc sílẹ̀. ọ̀rọ̀ igan la sì gbọ́ pé ó ń da èdè àìyedè sílẹ̀ láàrin àwọn alátakò, nítorí pé a gbọ́ pé àtìkù gan ìní ọ̀pọ̀ àwọn tó ń sáré kiri ìnáfẹ́ kan fà sílẹ̀ gẹ́gẹ́ bí olùdíje tí yóò kojú ààrẹ bọ́lá ahmed tinubu lọ́dún tí ó